fẹ́ẹ́ pọ̀ jù láàrin àwọn Kasimu àwọn Taofiki àwọn Burema àwọn Muiba tí wọ́n ti wà nínú ìsìlámù tẹ́lẹ̀ tí wọ́n á tó wá padà sí ẹ̀sìn àárọ̀ oríṣiríṣi náà là ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń rí tó ń sọ pé inú kúrẹ́ làwọn ti rí bẹ́ẹ̀ bá kó ní sílẹ̀ ẹ̀ pa ni ọmọ ànábì gbé ọmọ ọdún 6 sí kíní kan ń ṣe kíní kan gbogbo ilé ṣé lóòótọ́ lè lè torí ẹ̀yin rí inú eróde Kùránì ẹ̀ mọ̀ dáadáa Yorùbá sì lẹ́yìn náà. ètò kálukú bá rí kálukú máa ṣe ẹgbọ́n mi yé ètò kálukú bá rí kálukú máa ṣe àtẹ̀mí àti kírísítẹ́nì àtúní ẹlẹ́sìn àbáláyé oníṣẹ̀ṣe gbogbo wa pàdé wájú Ọlọ́run lọ́jọ́ kan gbogbo wa ṣe kí ni a pàdé wájú Ọlọ́run lọ́jọ́ kan Ọlọ́run ó dẹ̀ pín ti kálukú fún ẹ lè rí mi lórí program mi kí n criticize ẹnì kankan ẹ lọ wo program mi èèyàn bá máa bú mi wọn bá máa sọ oríṣiríṣi gbogbo wa ó pàdé wájú Ọlọ́run lọ́jọ́ kan bóyá àwa la wà lójú ọ̀nà bóyá àwọn náà wà lójú ọ̀nà bóyá ẹlẹ́kẹta ló wà lójú ọ̀nà ṣọba ẹbẹ́ nìkan ṣáà ló dá wa ó dá mi lójú pé gbogbo wa pátápátá kò sẹ́ni tó jábọ́ lọ́rùn gbogbo wa wọ́n dá wa ni ká sì ní ẹni tó dá wa òun náà lọ́lọ́run Ọlọ́run tó dẹ̀ dá wa ó san kálukú ní ẹ̀san ẹ̀ káyìnìkan wá bọ́ sórí social media kó máa wá bú ẹnìkan kó máa bú ẹnìkan pọ́blẹ́mù kálukú nù ẹ̀gbọ́n mi yé tó bá jẹun yóò nulẹ̀ ara rẹ pọ́blẹ́mù ẹnu bébí bá pa ọ́ pọ́blẹ́mù ẹnu tí bá jẹun yóò nulẹ̀ ara mi pọ́blẹ́mù tèmi nù bọ́ sórí social media kó ní gbogbo mùsùlùmí wọ̀ náà pọ́blẹ́mù ẹnu tó bá jẹ́ kálukú Ọlọ́run pè ti kálukú fún tó bá ṣe dáadáa Ọlọ́run pè fún ọ bọ́ọ̀ ṣe dáadáa Ọlọ́run pè fún ọ àmọ́ kó wá bọ́ sórí social media kan máa takò ẹnìkan ṣe kíni kan tèmi ni pé màá pèpè sójú ọ̀nà àti tèmi ẹ wá ṣe Islam torí mo gbà pé Islam lójú ọ̀nà lọ́dọ̀ tèmi ẹ gbà pé nǹkan kan míì tún wà lọ́nà tó ju Islam lọ lọ́dọ̀ tèmi tí mo lè sọ dùn. àbá ń táwọn.